Kábíyèsí Ọlọ́run Elédùmarè, ọba tó tó, ọba wa kọ̀mádànù, gbòǹgbò ìdílé Jésè, atófaratì bí òkè, kábíyèsí ẹ o. Ìbà ọlọ́jọ́ òní, ẹ jẹ́ ojú mi ṣe o. Ìbà ìyá, ìbà bàbá, ìbà eégún ilé, ìbà òòṣà ọjà. Ìbà ẹ̀yin tẹ́ tí ń sọ̀rọ̀ kí n tó máa sọ̀rọ̀, ìbà àwọn tó ń bọ̀ lẹ́yìn, ìbà ọmọdé ilé, ìbà àgbà, ìbà oyún inú, ìbà àṣẹ́ẹ̀dì, ìbà àwọn tí a jọ jẹ́gbẹ́, ìbà àwọn tí mo jù lọ. Ṣé kí n máa bá lọ ṣe ní kò ní ohun mi? Mo kí yín o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì bá ti ń dé. Moftan TV. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni mò ń kí yín, Adéṣẹwà Alálàyé, lórí ètò àyọkà ìwé lítírésọ̀ Yorùbá tí a ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ìwé lítírésọ̀ tí à ń kà náà ni Ọmọbọ́lá Àkẹ́rà láti ọwọ́ Olúfúnmikẹ́ Olúkọni, ọmọ bàbá Adéyẹmọ. Orí kẹrin ìwé yìí ni a wà. Ẹ máa bá mi ká lọ. Àmọ́ síwájú, mo fi ìbéèrè kan síta. Ẹ̀yin tí ẹ bá gba ìbéèrè mi, ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tí ẹ dẹ̀ gbìyànjú náà, ẹ ṣé mo dúpẹ́. Ọgbọ́n inú yín kò ní kú mọ́ yín nú o. Ọgbọ́n tó péye Ọlọ́run sì máa fi fún gbogbo wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọjọ́ gbogbo ní tòlè, ọjọ́ kan ṣáà ní tolóhun. Ọjọ́ tí ọwọ́ pálábọ̀ mọ́bálá ségi dàbí àlà. Ọ̀rọ̀ iṣẹ́ àṣetiléwá tí olùkọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ló kọ́kọ́ fa sábàbí ìyà fún Ọmọbọ́lá lọ́jọ́ tí à ń wí yìí. Àwọn tó dá ìwé iṣẹ́ àṣetiléwá sórí tábìlì ni olùkọ́ ṣàkíyèsí wípé ìwé iṣẹ́ náà kò pé iye ìwé ọmọ tó yẹ kó dá ìwé sórí tábìlì. Olùkọ́ mọ̀ dájú wípé aláìgbọràn àti ọ̀lẹ pọ̀ láàárín àwọn akẹ́kọ̀ọ́. Ọmọbọ́lá jẹ́ ọ̀kan lára àwọn kọ̀lọ̀rọ̀sí alápámáṣiṣẹ́ yìí. Èyí ló mú kí olùkọ́ to ẹgba méjì sí Ọmọbọ́lá nídìí nítorí àìṣe iṣẹ́ tí olùkọ́ fún, kó sì lè jẹ́ ẹ̀kọ́ fún. Látàrí ẹgba méjì péré níṣe ni Ọmọbọ́lá ń sun ẹkún títí wọ́n fi lu aago ìrẹlé fún ilé ẹ̀kọ́ lọ́jọ́ náà bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń gbàdúrà àgbàrelé. Àmì relé ò bàbá, ọlọ́jọ́ òní ò bàbá, gbogbo ẹ̀kọ́ tí a kọ́ nínú ilé ìwé wa, má jẹ́ kẹ́yẹ èṣù kó ṣàjẹ́ lọ́kàn wa. Àmì o, àmì àṣẹ. Orí ẹkún àsunwọ̀rù ni Ọmọbọ́lá bá délé. Bí ìyá Ọmọbọ́lá ti rí lọ́ọ̀kan ló sáré sí i, ó sì béèrè ìyẹn ọmọ rẹ̀ lára wò, ló fọwọ́ ra tó sì ń bi léèrè mẹ́sàn-án mẹ́wàá lórí ohun tó fa sábàbí ẹkún àsunwọ̀rù tí Ọmọbọ́lá ń sun. Ọmọbọ́lá ṣàlàyé wípé níṣe ni olùkọ́ dá òun kúnlẹ̀ látàárọ̀ tí wọ́n sì tún na òun bí ẹni máa kú nítorí pé òun gbàgbé iṣẹ́ àmúrelé òun. Ìyá Ọmọbọ́lá tutọ́ sókè, ó fi ojú gbà. Ó ní àfi kí olùkọ́ ṣètọ́jú ọmọ òun. Ojú kan ẹ̀pà, ojú kan èrè ni Ọmọbọ́lá. Ara rẹ̀ ti ń gbóná. Ó ní omi ẹkún ọmọ òun dàbí ìró ẹ̀jẹ̀. Ní kété tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ ni ìyá Ọmọbọ́lá ti gbé aṣọ wọ̀ láti lọ bi olùkọ́ léèrè ìdí tí ó fi na Ọmọbọ́lá ní ìnàkunà bí ẹni lu bàrà. Ẹ̀yin òbí alágbàtọ́, ẹ jẹ́ ká kọ́ ọmọ wa bó ti tọ́ àti bó ti yẹ. Lórí ìkànnì Moftan TV náà ni a wà. Ẹ jẹ́ ká pe ará ilé kìíní, ẹ jẹ́ ká pe ará ilé kejì, pàápàá àwọn akẹ́kọ̀ọ́ láti wá kọ́ ẹ̀kọ́ kan nípa ìwé lítírésọ̀. Ìwọ fẹ́ lọ ra tiẹ̀, ó wà lórí àtẹ, wàá rí ìwé yìí rà tí o bá fẹ́ ni. Ẹ máa bá mi ká lọ. Ọ̀gá ilé ẹ̀kọ́ ni ó gbaná ojú Adéjọkẹ́ wípé àṣejù òun àti ọmọ rẹ̀ ti pọ̀ jù fún ilé ẹ̀kọ́ yìí, tí kò bá wọ̀
kí ìyá Ọmọ́bọ́lá mú ọmọ rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ mìíràn, àbí Adéjọkẹ́ ti gbàgbé orin tó sọ pé bólùkọ́ nà mí màá mú mọ́ra, bí tíṣà nà mí màá mú mọ́ra, màá kọ́kọ́ jìyà kí n lè jọlọ́rọ̀ láyé, bó nà mí màá mú mọ́ra. A jẹ́ wípé ó ní ìdí kan àbí òmíràn tí olùkọ́ fi máa ń na ọmọ láti gbọ́rọ̀, láti fi pàtàn ní ọjọ́ ọ̀la ni. Wọ́n ní pé ẹni tí kò bá ní ìtàn, irú wọn kì í pẹ́ tán. Tí olùkọ́ bá bá akẹ́kọ̀ọ́ wí, ó ní ẹ̀kọ́ kan tí ó fẹ́ fi kọ́ wọn ni. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, tí olùkọ́ bá bá yín wí, ẹ gbà á pẹ̀lú ìfẹ́. Ẹ̀yin òbí, tí olùkọ́ bá bá ọmọ yín wí, ẹ gbà á pẹ̀lú ìfẹ́. Ẹ gbà pé wọ́n fi ń kọ́ wọn ni nítorí ọjọ́ ọ̀la. Lórí ìkànnì Moftan TV náà ni ẹ ṣì wà pẹ̀lú èmi ọmọ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Adéṣẹwà Alálàyé. Ìwé Ọmọ́bọ́lá Àkẹ́rà, òun ni à ń kà lórí ètò lọ́wọ́lọ́wọ́. Ṣé kàkà kí Adéjọkẹ́ gbà wípé ẹyọ ẹnìkan ní bí ọmọ, ìgbà ojú ní wò? Àwọn ọ̀rọ̀ kòbákùngbé ló ń sọ sí àwọn olùkọ́ nígbà tí Adéjọkẹ́ tó jẹ́ ìyá Ọmọ́bọ́lá kò rẹ́ni dá lóhùn mọ́, ló bá gba ọ̀nà ilé lọ. Ó fi Ọmọ́bọ́lá sílẹ̀ ní ilé ẹ̀kọ́ lọ́jọ́ náà wípé olùkọ́ tó bá tún bẹ kó na ọmọ òun nítorí ọ̀rọ̀ tí òun sọ. Ọmọ́bọ́lá darapọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ lórí ìlà nígbà tí olùkọ́ dárin àkọwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ wípé àwọn ọmọ aláìgbọràn pọ̀ nílé ìwé, wọn kò fetí sóhun tólùkọ́ wọn kọ́ wọn. Bólùkọ́ wọn bá ń kọ́ wọn, wọ́n á sì máa ṣeré pá, wọ́n á jẹ́jẹ́jẹ́, wọ́n á ṣẹnu rogodo. Iṣẹ́ ìyẹn kì í ṣe tiwọn. Dòdò àti ráìsì kò gbọ́dọ̀ kọjá, wọ́n á jẹun, wọ́n gbòdo rogodo. Iṣẹ́ bẹ̀rẹ̀ lóní Monday, ẹ̀yin ẹlẹgbẹ́ wa, ẹ jẹ́ ká múra, ká gbàdúrà tí bàbá wa tó pa wá mọ́ dòní. Lẹ́yìn orin àkọwọlé ni iṣẹ́ ṣíṣe bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ǹjẹ́ ẹ rí ẹ̀kọ́ kan àbí òmíràn kọ́? Tí o bá rí ẹ̀kọ́ kan àbí òmíràn kọ́, ó ṣe fi sórí ìkànnì yìí. Fi ẹ̀kọ́ tí o kọ́ láti orí kìíní sí orí 5 fi sórí àtẹ̀ránṣẹ́ rẹ, á sì gbà tọwọ́ tẹsẹ̀. Títí ọjọ́ mi tí a tún máa pàdé, èmi ọmọ yín, olólùfẹ́ yín náà mò ń kí yín, Adéṣẹwà Alálàyé. Ire kàbìtì.